Oye ẹ̀yin tèmi ẹ kúlé là ń kára lé ẹkú oko là ń kára oko ẹkú ọ̀nà là ń kéré ọ̀nà. Ẹ̀yin tẹ́ ń béèrè mi látànà Yorùbáwùyí àárí ẹ kí ló dé ò fi fídíò lẹ́ẹ̀ni ẹ má bínú sí mi ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀. Iyemẹja ló kọlù mi Olúwẹ̀rí Màgbòjò ó pè mí lórí fóònù ni o ó láyé là gbé àbẹ̀ ní ó lọ́mọ àwọn kan miss ẹ̀dẹ̀ pàdánù ní Yorùbáwùyí. Ebi ò kí fẹ́ kéèyàn sunkún nígbà tí ìyá pè mí pé ọmọ àwọn kan miss o níbo mi yẹ sáré ṣasí gúgù nìyẹn gúgù ó yá irú kẹrẹ bàbá àràbà lọ́ba mi wò ó wá wọ́n ṣe wò ó fún mi nìyẹn adúpẹ́ fẹ́lẹ́dùmarè àti rí ọmọ Iyemẹja tó míìsì ó ní èmi àti bọ́dà mi kálájọ lọ síbẹ̀ mo rán tẹ̀lé wọn lẹ́yìn mo ń tẹ̀lé wọn àti gbé òkókó fẹ́ lọ mo ní níbo màmá bèrè ẹ lé ó yá nìṣó bọ́dà mi yẹn tíráyò ó yá ó takó lóhùn ò lọ́sẹ̀ ó ló fẹ́ báyé là gbé ṣeré mo ní níbo Olúwẹ̀rí Màgbòjò ń bèrè ẹ tó fara kan mi báyìí ó sẹ́ gàgàgàgàgàgà ó wọlé inú ẹ̀ dùn ẹ jẹ́ ká ṣe rere o Iyemẹja ní kí n máa kí n Olúwẹ̀rí Màgbòjò ní kí n máa kí n but my question is ṣé rẹ̀ lè ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣé ẹja yìí bó ṣe rìn yìí tó lè rìn irú ìrìn bẹ́ẹ̀ ní Nàìjíríà kí ló máa ṣẹlẹ̀ sí mo dẹ̀ jẹ́rìí àwọn ọmọ Nàìjíríà wọ́n láàánú mo Ọlọ́run no ṣé ẹ̀ trust àwọn Nigerians ni mo jẹ́rìí Nigerians wọ́n ní àánú tó bá pọ́wọ́ wọn ló tẹ́ ni pé máa ra gbé ni wọ́n ra gbé wẹ́rẹ́ ẹ̀yin lẹ́mọ bí tí wọ́n ń gbé lọ bí wọ́n máa ń gbé lọ bá mi kọ́ sí comment section ṣùgbọ́n àwọn àti dá ọmọ Iyemẹja àti dá padà sínú ọ̀dọ̀ yẹ ẹ rántí bàbá wa Ọláìyá Igwe tán lọ ṣídìí fún Iyemẹja so àwa ò fẹ́ ṣe bí Ọláìyá Igwe àwa dá ọmọ Iyemẹja padà fún Iyemẹja ni justice for Iyemẹja justice for Olúwẹ̀rí ẹ ká kó mẹ́ka sọ́dọ̀ àwọn politician Nàìjíríà gbogbo ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo àwọn aláràkà tí wọ́n ń jà sí ẹ̀sìn wípé èmi Yorùbáwùyí mo ní ẹ̀sìn is one of the weapons tí politicians Nàìjíríà tí wọ́n ń lò láti fìyà jẹ àwọn tálíkà aláìníròònù una ṣe tálíkà mo tún wá fi aláìníròònù sí lẹ́yìn àbí tálíkà aláìnílàákàyè torí tálíkà tó bá gbọ́n tó bá wo fídíò mi yìí orí ẹ̀ máa pé orí ẹ̀ máa sẹ̀pọ̀n wípé this is one of the reasons tá ṣe ń pariwo pé ẹjẹ́ á dá dúró ká mú àwọn olórí tí wọ́n ní làákàyè tó tí wọ́n ní ọpọlọ láti sọ ọ̀kan di èjì kì í ṣe àwọn àpàbára pàìpàì ó ti gbọ́rọ̀ yẹn rí àpàbára pàìpàì màmá mi ló máa ń sọ bẹ́ẹ̀ á ní má ju àpàbára pàìpàì ìwọ tó ṣì ń jàfẹ́ sìn ẹ̀sìn is one of the weapons tí wọ́n ń lò láti fìyà jẹ yín Nàìjíríà watch this. My people, it has happened again. This is the Pearl Island here in Doha. I was told by people that live here from Africa, they told me that this building is owned by the famous politician in Nigeria. I did not believe until I saw with my eye. The security guard there told me it's true. The most famous politician in Nigeria owned this 1, 2, 3. Hey! They say it's Kai. 20 Oh, anyhow that look like whoa. He bought billions of dollars. And they said all the houses empty, nobody live inside. No accommodation, no office, even no homeless people inside. Can you imagine? Now tell me, a Nigerian politician stole money from Africa and come here and invest the money for who? For nothing, for MTA. This type of money, they could have used it to create job back home. They create company. I want to have a job who are online to have job to do and have money to feed their family. Or even build a hospital, build a school, infrastructure. Look at how beautiful this country is. Look how beautiful. Everywhere is so beautiful. This is the heaven on earth. You hear? But our own people, we cannot do it
back home. But we rather stole the poor people money and bring it here and invest. Are you see what I'm saying? Look. Is it clear? Beautiful. Everywhere is so beautiful. This place looks like heaven. Yeah? Look. Just look. See, heaven. Yeah? Look. We cannot do something like this for our own people. Yeah? Look. See how God bless this country? We can do something like this for our own people back in Africa. Yeah? So that our people can enjoy. Everywhere, beautiful. Eh? Why can't we do the same thing for our own people so that people can come to Africa and enjoy like I enjoy here? Look at heaven. Heaven. Bless this country. Can we do the same thing back home for our own people so that people can come as tourists? Haba. What is wrong with our leader? African leader, what is wrong with us? I don't understand how our leaders are sleeping with two eyes closed. Eh? I am very upset too, because this is unbelievable. How can heaven be seen on earth? Our people will pray every day. God, when we die, we'll go to heaven. But this is heaven on earth already. Eh? Everywhere. So beautiful. Ìlú wo ni máa yẹn pè fún yín? Ìlú wo ló pè? For those of you tí wọ́n sọ fún pé máa lọ sí heaven. Wípé heaven better ayé. What are you waiting for? Ẹ di ẹrù yín kẹ́ máa lọ náà. Kẹ́ ló ń dá yín dúró? You don't come and preach for me pé heaven kan dájú ayé lọ. Ṣé wọ́n ti lọ ti dé ni? Okay, you can go. Tó bá dọ̀hùn kó wá preach kó fóònù mi. You see that man? Báwo ni máa yẹn ṣe ń feel lójú yín? Báwo ni máa yẹn ṣe ń feel? Ó ní, are you seeing what I am seeing? Báwo lè ẹ̀yin rò pé máa yẹn ṣe báwo ṣé inú ẹ̀ ń dùn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà? Báwo lẹ̀yin gangan ṣe ń feel gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ ń wo fídíò yìí? Ó ní wọ́n sọ fún pé olóṣèlú kan ní Nàìjíríà ni wọ́n allege pé òun ló ní àwọn building yẹn. Ó lóun ò gbàgbọ́ àtìgbà tóun lọ fojú ara òun rí. Ẹ wo building yẹn yọ̀kan ó wọ̀ tí èlò. Èló lè pé building ilé yẹn story buildings yẹn bó ṣe tó èlò lẹ́yẹ̀kan máa wọ̀. Olóṣèlú kan dẹ̀ lọ rí àwọn owó yẹn mọ́lẹ̀. Ẹyẹ ò gbénú ẹ̀. Dèpòdépò èèyàn. Not even homeless. Wọ́n ti pa ni. Ẹ wo bí ẹ kí n bi yín pé kílẹ̀ site níbẹ̀ yìí tẹ́ fi máa mọ̀ pé òótọ́ ni máa yẹn ń sọ. Wípé kò sí ẹni tó ń gbénu lé yẹn. Èmi rí pé iná wà ní every building. Nílùú tèmi wà l'Amẹ́ríkà gbogbo tó bá ti rí iná wàá mọ̀ pé ó ń function ni. Ẹ pé bí ilé yẹn ṣe ga tó, bí building yẹn ṣe ga tó, kò sí iná ẹyọ kan báyìí níbẹ̀. La ṣe ń pariwo pé ẹ jẹ́ àgbà Yorùbá nation. Àwọn olórí Nàìjíríà àpà ni wọ́n bara pàìpàì. Màmí ló máa ń sọ bẹ́ẹ̀. A ní má joyè àpà bara pàìpàì. Owó tí wọ́n billions of dollars tí wọ́n fi rí ilé yẹn mọ́lẹ̀ láì fi ṣe nǹkan kan. Kí ni owó yẹn tó ṣe? Billions of dollars tí wọ́n fi rí owó yẹn mọ́lẹ̀. Nàìjíríà kò sí security. Ẹ tó dẹ̀ kó owó yẹn sìn tó bá gbé lọ sí kóòtù. Àwọn lọ́yà máa dìde lọ́tún. Lọ́yà àti jọ́ọ̀jì àwọn ni wọ́n ń jẹun burúkú ní Nàìjíríà sìn. Wọ́n máa dìde left and right ni. Ó máa gba lọ́yà. Pátápátá wọn ni kó lọ san bí 200 million fún ìjọba. Ó parí nìyẹn. Kò sí tó máa tẹ̀yìn ẹ̀ bọ́lẹ̀. Nigeria politicians ní ìka. Wọ́n wá ń sọ fún wọ pé ayẹyẹ ọ̀run. Ṣé o believe pé Nigeria politicians àwọn ọmọ pọ̀ ọ̀run kan wà níbì kan gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀? Àwọn náà mọ̀. Ṣùgbọ́n wọn ò gbàgbọ́. Wọ́n bí nípa ayé la máa ṣe ká tó ṣọ̀run. Kò sẹ́ni tó lọ tó dé rí. Àwọn tí wọ́n fún wa lẹ́sìn mi ni o máa sìn lọ́wọ́ tó bá ṣe wọ́n ẹ o. Bẹ̀ máa wà fanatic.
àwọn tí wọ́n fún wa ní ẹ̀sìn Saudi fún wa lẹ́sìn wọ́n kọ́ underground train wọ́n ní for the future wọ́n lè sọ fún wa pé àti wà ní wàlẹ̀ àṣírí àsìkò tí ìrọ̀lẹ́ ayé táyé máa parẹ́ lórí irọ́ àyàbọ̀ lẹ́fù ni lórí irọ́ ni tàbá wà ní wàlẹ̀ àṣírí àti wà ní ìrọ̀lẹ́ ayé underground train táwọn ń bíldì ṣé ọ̀la ayé ni wọ́n ń bíldì ẹ̀ kalẹ̀ fún they say for the future of their children. Tàwáfù tí wọ́n lọ tàwáfù lọ́dún ni o pé wọ́n ti kọ́ bí tí wọ́n tó ń gbà kọjá ni no more stress. Israel sọ fún wa wípé ìrẹ̀ Jésù ń bọ̀ láti wá kó wa lọ fún ẹ̀ṣẹ̀ wa that's Jésù tó sọ fún wa pé kú fẹ́ ṣẹ̀ wa ó tún bọ̀ wá kó àwọn tí wọ́n ò ṣẹ̀ lọ láti wá ṣe ìdájọ́ ayé. I am not against these two religions. Even though they believe that Jesus is coming or ọ̀run kan wà tí wọ́n lọ ní àlùjànnà àti iná kan wà, yet they are building the future for their children because they don't believe pé how soon tó máa jẹ́ àbí kí ni wọ́n rò táwọn ṣe ń build the future tàwọn ọmọ wọn. Ìrọ̀lẹ́ ayé ti dé, ọ̀sán ayé ti dé, alẹ́ ayé ti dé, yet Gaza àti Israel Palestine wọ́n fa wàhálà nísìn. Israel ò káwọ́ kò pékè kọ́ pa àwọn káwọn máa lọ sí ọ̀run káwọn lọ bá Jésù lọ́run. Wọ́n jà padà ní. This is what I'm pariwo fún yín pé ẹ jẹ́ ká dìde. Ọmọ Yorùbá the rate tí Fúlàní fi ń pa Yorùbá nísìn tí àwọn ọba fi ń sá kúrò láàfin. Ó wà lámì. Ó ti pọ̀ jù. Ó yẹ ká bọ́kù bẹ́ẹ̀tì wà ní. A ní láti stand up ni. A ní láti dìde fún ìran wa kó má pa ìran wa tán in the name of ẹ̀sìn. Bọ̀dá Rafiu àti bọ̀dá Joseph wọn kì í kíra wọn torí ẹ̀sìn. Fákúnmi àti Mr. Gabriel wọn kì í ṣe ọ̀rẹ́ torí ẹ̀sìn. Ẹ̀sìn wà fún àwọn tálíkà tí wọn ò bá ní ìrònú. Ẹgbẹ́ mi sọ pé gbogbo tálíkà nìsìn ẹ̀sìn ìjà fún Ọlọ́run tó sọ pé òun sìn ó wà fún tálíkà tí ò bá ní ìrònú. A normal tálíkà tó bá ní ẹ̀sìn ó máa ṣe ẹ̀sìn ẹ̀ normally ni kò ní bú ẹ̀sìn ẹlẹ́sìn kò dẹ̀ ní jà fún ẹ̀sìn ẹnìkan àbí òun support òun gbèjà Ọlọ́run. Ọlọ́run will be able to gbèjà ara ẹ̀ whatever ẹ̀sìn tó ń sìn. We should allow peace to reign nítorí pé ẹ̀sìn tó gbé fún wa yìí làwọn Fúlàní ṣe ń wọlé ni wọ́n ṣe ń pa ọmọ Yorùbá anyhow ni àwọn ọba ṣe ń sá kúrò láàfin. Àwọn ọba ò lè lo ohun tí àwọn bàbá wọn àwọn òṣùra tí àwọn bàbá wọn fi kọjú ogun yẹn lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà làwọn bá ń sá lọ yìí. Nígbà tí ọba sá kúrò láàfin ibo lọmọ ìlú máa sá lọ. Àwọn ọba tó jẹ́ olórí ìlú wọ́n ti fi ààfin sílẹ̀ wọ́n ti sá lọ. Ibo wá ní àwọn ọmọ ìlú la máa sá lọ kí ni ó pọ̀ àwọn tálíkà nígbà tí olówó bá ní owó tí wọ́n lè yá dànù wọ́n lè kọ́ ọmọ wọn sá abroad àwọn bàbá wọn lè sá kúrò nílùú. Ibo lèmi àti yín tájọ́ ọmọ tálíkà máa sá lọ. Àwọn tó wà lẹ́yìn òdì tá bá dé tá ló máa dé bá ń lé tó bá ti pa gba àwọn èèyàn tán. We need to stand up fún ráìtẹ́ wa ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mi ò ní ọmọ ṣẹ̀ṣẹ̀ tó bá wùn ẹ̀ bẹ́ẹ̀ gbà pé ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀ ó sàn ju ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn lọ. Bọ̀dá Daniel bọ̀dá Rashidi àti Fákúnmi must be able to work hand in hand together wípé ọmọ ìyá ni wá despite ẹ̀sìn tá à ń sìn. Àwọn olórí àpá ni wọ́n bára pàìpàì kò sí òfin tó fẹ́ mú wọn. Nigeria ò ní òfin tó bá sọ pé irọ́ ni Yaya Bello is above the law. Is that what you are telling me? So ti mú Yaya Bello láti jọ yìí o mọ iye tó sọ pé Yaya Bello kò ní ta ló mú Yaya Bello ó tún fẹsẹ̀ ẹ̀yìn lọ sí EFCC office wọ́n ṣe drama fún wa dèní wọn ò tí ì gbé. Tó bá yẹ pé ọmọ Yorùbá ni Yaya Bello èló ni Sunday Igboho jí èló ni Sunday Igboho jí nínú politics tí wọ́n fi lọ ka mọ́lé. Ohun tí ọmọ Yorùbá bá ṣe
tó bá fi ní kan lọ pa tí àwọn ọmọ Gàmbàrí bá ṣe ó fẹ́ gbọ́ dey play ló wà ojú ẹ̀ máa bó ẹ̀sìn yẹn ti wá extend nísìn já lọ sí ibi kó wá òbí Nàìjíríà ṣe ń ṣe ẹ̀sìn pásítọ̀ kò dáa o kò dáa o kí la ṣe fún yín ná pásítọ̀ ìfi Nàìjíríà pa o ó fi Nàìjíríà mọ̀ ṣàánú wọn dẹ̀ sí saying it because I know what I'm saying. When you appoint a leader that is dull, everybody in that nation will look as if they are dull. But Nigerians are brilliant people. In all the university in America, Nigeria, they are top notch. But their leader, they are dull. Yeah. No brain of business, no brain of future, no brain of infrastructure, no brain of raising people. But they have only brain to steal money. Oh. And that's why you see Nigerians everywhere and nobody wants to see green passport again. I pray one day that the whole nation will say they don't want Nigeria again. I've been saying this for long. God will answer it so that Nigerians will go back home. Necessity is the mother of invention. Pastor, you buy. Ó ṣàbáyé Nàìjíríà jẹ́ ni. Pastor, yìí kí la ṣe now. Pastor, you waiting now. Ṣóòtọ́ ni pastor yẹn ṣàbírọ́. Èmi náà ti ń sọ fún yín for many times. Nigeria politicians wọn ò ní ọpọlọ kankan tayọ ọpọlọ pé wọ́n fẹ́ jalè. Lẹ́yìn olè náà ni. Wọ́n wá jalè pẹ̀lú ọpọlọ. Tayọ ọpọlọ àpà tó ṣara pàìpàì. Because wọ́n ti mọ̀ pé àwọn táwọn rule, many of them are sanganmu. Tí wọ́n bí di pé ọ̀run làwọn ti lè gbádùn. I don't know what they are waiting for. Ẹ kẹ́rù yìí kẹ́ máa lọ náà. If you are still believing pé ọ̀run ló ti máa gbádùn, Ọlọ́run tó dé wá sáyé, ṣó ní kó wá jìyà láyé ni. Àdúrà owó tí wọ́n kó síbẹ̀ yẹn, kí ni wọ́n lè fowó yẹn ṣe? Kí ni àwọn kan tó miss ní Nàìjíríà tí billions of dollars yẹn tó lè ṣe Nàìjíríà? Ẹ bá mi kọ sí comment section. Kó má dàbí ẹni pé Yorùbáwùyí nìkan ló ń sọ, ó ń ṣe bíi true no. Ń tẹ́ bá mọ̀ pé wọ́n lè fa àwọn owó yẹn ṣe. Ẹ lè bá mi kọ sí comment section. And they are here now pushing heaven to us. Heaven. Ta lè níyàn Ọlọ́run. Ta lè níyàn Ọlọ́run o. Ta lè níyàn Ọlọ́run o. Àwọn pásítọ̀ tó ń preach fún wa pé ká gbàdúrà. Jẹ́ Nàìjíríà ti ṣe bóyá Nàìjíríà ló pa Jésù ni. Bí Nàìjíríà ló pa Ànábì ni. I don't know. Àwọn lágbọ́pọ̀ wọn gba billions of naira contracts tí ò ṣe yẹn. Kí ló sì dé jáde? Ṣé ti gbẹ́ni tìlẹ́yìn ẹ̀? Àgbọ̀n pa. Ẹ̀dẹ̀ ṣe expect pé máa gbẹ́ni tì. They play. Ogun gbọ́. They play lẹ́wà. Pásítọ̀ tó ń sọ̀rọ̀ láti Ghana. Ayé ìgbà kan ẹ̀ mọ àwọn iṣẹ́ táwọn Ghanaians wá ń ṣe ní Nàìjíríà. Mo pa àwọn náà ṣe abọ́ tó ń jó bàtà tó ń jó dìgarawa díké ní páànù. Àwọn jẹ́ ká mọ̀ wípé tí ìyà bá mú yàn débì kan tí ké bá fọ́ ó tún lè pa àṣẹ. Ọlọ́run má fi omi ìyà má fún wa lómi ìyà mu má fi ìyà bá wa jà. Ghana ló introduce ẹ̀ sí wa wọ́n fi ké lẹ́ ike. Ghana kan báyìí olómọkè yẹn lè dáadáa wọ́n mú kíní ẹ̀ ṣírín. Ghana ń fi ìyàwó ẹ̀ ti Nàìjíríà ọkùnrin ìyàwó wọn àtàwọn ọmọ òun ní kẹ́kọ̀ọ́ máa gbé ọ̀dọ̀ ẹ kó òun wá ṣe ajé lọ. Ẹja àwọn Ghana ìkúlẹ̀ yín kọ́ bọ́ná wà ń sìn. Nigerians are now celebrating wọ́n ló ń gbégbá ọpẹ́ ní church. Ìpọ́nlọ́wọ́ bá wọn ṣe o àwọn rí Ghana fi ṣàgbà. Everybody fẹ́ jápa. Everybody ń wá all means láti kúrò nílùú yẹn. Kó dàbí jẹ́ Kútọ̀nù káwọn tẹ̀ mọ́ orílẹ̀ káwọn máa lọ. Bó jẹ́ Dábàáwù káwọn máa lọ rù ní Kútọ̀nù. And they will come out and confuse you pé iṣẹ́ tí wọ́n lè ṣe Nàìjíríà òní wọ́n ṣe lẹ́yìn odi. Ṣé alábàárù Ghana tó bá ti rẹrù sórí ṣó ń já tíkẹ́ẹ̀tì? Kàtí sọ pé alábàárù ń já tíkẹ́ẹ̀tì ní Ghana ó ń já tíkẹ́ẹ̀tì ní Nàìjíríà. Mo fẹ́ béèrè lọ́wọ́ èmi àti yín. Ṣé alábàárù Nàìjíríà ṣé mi ẹ̀ dé? Wípé àwọn ajínigbé wọn ò ní jí gbé.
tí nǹkan kan ò dẹ̀ ní tìdí ẹ̀ jábọ́ ẹ tó ń ṣalábàárù wọn ní kó lọ wá 30 million wá fún àwọn fámìlì ẹ̀ wọ́n máa sọ fún wọn pé fi ń ṣe tó bá hùn 30 million òun gan máa ní ẹ má kó 30 million wá iye kan pa òun ẹ bá òun tọ́jú àwọn ọmọ nǹkan 30 million yẹn tí ó ní 1 million lọ́wọ́ ló ń ṣalábàárù ìjọba ò dẹ̀ ṣe nǹkan kan kò sáwọn bìí pé àwọn free kò sí táwọn ò lè ṣe gbogbo wọn ní dual passport àmọ́ wọn ò sí Nàìjíríà tó fi mú àwọn ọba tí wọ́n ń ya dànù kúrò láàfin tí ọba fi ń sá kúrò láàfin ọmọ Yorùbá ẹ rí pé àsìkò ní fún gbogbo wa láti dìde fún orílẹ̀-èdè wa pé ìran wa o ó tó ká gba ìran wa ìtawà ń sọ yìí àwa náà ń ṣiṣẹ́ ni ẹ̀yin tẹ́ bá wa share fídíò wa a appreciate yín a dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ gidi lẹ́yìn náà ń ṣe ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì a dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ gidi lẹ́yìn náà ń ṣe kódà ẹ̀yin tẹ́ ń bá wa like tẹ́ ń bá wa thumb up gan a dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ gidi lẹ́yìn náà ń ṣe mo wá fẹ́ polówó ọjà àsìkò polówó ni ṣé ti bá mi kàn sí iléeṣẹ́ Renix fún ìwà olólùfẹ́ yín àbí oògùn tewé tán fi tewé tegbò ṣe òun lẹ́yìn need ẹ bá mi kàn sí iléeṣẹ́ Renix ẹ̀yin tẹ́ ń wá olólùfẹ́ companionship lẹ́ ń wá ni àbí ẹ fẹ́ èèyàn tó yẹ wípé ẹ fẹ́ fẹ́ra yín tí àǹfààní ìwé ìgbélú gan lè yọ fún yín níbẹ̀ bẹ́ẹ̀ ni ìpele 4 ni wọ́n pín ọ̀rọ̀ wọn sí èyí tẹ́ bá fẹ́ ń bẹ̀ lẹ máa mú ìyàwó tó fẹ́ ọkọ ọkọ tó fẹ́ ìyàwó tàbí ẹni tó jẹ́ wípé olólùfẹ́ lásán àkójọ máa bára wa ṣeré ẹ máa rẹ́ni fọ̀rọ̀ lọ àìrẹ́ni fọ̀rọ̀ lọ àgbákò ní o ó máa ń já ẹ̀mí èèyàn lójijì ni ìrònú wà lára anybody ẹ má ìkẹ́ni kankan tàn ẹ̀ mo sọ fẹ́yìn ìyá wa nígbà yẹn pé if you are 50, 60 you need a companion ẹ jẹ́ wọ́n máa sọ̀rọ̀ bàbá gan mélòó lára ẹ̀ ìwọ ìyá gan mélòó ló lè gbà mọ́ bẹ̀t kárẹ́ ni bá sọ̀rọ̀ kárẹ́ ni bá jíròrò kárẹ́ ni sọ ìdùn ọkàn ẹni fún so àwọn tí companion yẹn 50 and above ni wọ́n máa ń ṣe then 50 and below ló lè mú 1st, 2nd, 3rd class ní ọ̀dọ̀ iléeṣẹ́ Renix ẹ bá mi kàn sí wọn kí ni wọn lè ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ẹ kàn sí wọn bẹ́ẹ̀ then tap send ẹ lọ bá mi download tap send ẹ lo promo code orúkọ mi Abiola TTS ní àkọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ ju owó sílé gbogbo owó là ń ṣẹ́ gbogbo owó àdẹ̀ ní iye nílé fẹ́ ṣẹ́ táà nílé ṣẹ́ fún yín àmọ́ lákọ̀ọ́kọ́ tó bá ti fẹ́ kọ́ ju owó sílé ẹ forúkọ mi sí ẹ lè gba àgbẹ̀mù bónọ́ọ̀sì á lè wọlé fún yín then àwọn àǹfààní tó bá tún ń yọ láti ilé iṣẹ́ yẹn tó bá ṣe pé nkí Abiola ni ẹ máa tún rí gbà Yorùbáwùyí lórúkọ tí mò ń jẹ́ lórí stage Abiola lórúkọ tí ìyá àti bàbá sọ mí ẹ wo Nigerians lẹ́yìn wọ̀nyí. ẹ wọ́n fi Christmas ẹgbà tí yín ọmọ ẹgbà Nigerians ẹ fún wọn tẹ́wọ́ ẹgbà ẹ fún wọ́n ti ṣe yẹn ti kúrò bẹ́ẹ̀. Sauban Olasile Group. Adégan wa mi, Adégan wa mi. Ó yá. Ó bá Adégan wa mi. À ń pèsè fúnra wa ni, à ń pèsè. Ìyá Rúkà bọ́ síbí. Ọdún. No wala. Wèrè ni Adidas wèrè ó sálọ.
ẹjọ́ ilẹ̀ ibo ni wọ́n wà yẹn, èdè wo ni wọ́n sọ lẹ́nu yẹn, èdè ìlú wo ni ọgá, èdè ìlú wo nìyẹn, èdè ìlú wo náà sọ lẹ́nu yẹn. Ẹ tún wo àrà sí àwọn tí wọ́n tó há búrẹ́dì, ẹ wọ àrà tí wọ́n sọ ẹnìkan ní. Yorùbá ti dàlí mọ́ńjìrì, ó ti parí. Ṣó parí ní àbó get started? Ṣó ti parí ní àbó get started? Ọmọ Yorùbá ti do ní bára. Inú mi dùn pé ẹni tó ń kámẹ́rà kínní yẹn ó ń sùn mú ẹ̀. Inú mi dùn fẹ́ ọkàn yẹn. Now mọ́tò tí wọ́n gbé lẹ̀ yẹn, búrẹ́dì mélòó ló fẹ́ wà nínú mọ́tò yẹn? Ó wá sùn mú ẹ̀. Ẹ wo bí èrò ṣe lọ bí ọlá Ọlọ́run. Ẹlòmíì wà bẹ́ẹ̀ fún 2 hours. After 2 hours, wá sọ fún pé búrẹ́dì ti tán. No, ó wà obvious now. Yorùbáwùyí kò àbí ṣé mo exaggerate ni? Ṣé mo fi kún ni? Èèyàn mélòó ló fẹ́ jẹ búrẹ́dì mọ́tò yẹn? Àbẹ́rẹ́ mọ́tò kì í ṣe trailer now. Many because kò síbi tí pé okay tí mo máa lọ tò nísìn. Ibo ni mo fẹ́ lọ? Wọn ò ní hope. Wípé àwọn lè lọ sí ọjà káwọn pa owó táwọn lè rí búrẹ́dì yẹn rà ń bẹ̀. I think that bread is about 700, 800 or 1,000 naira. Ẹlòmíì ti fọwọ́ kan 1,000 naira ń sìn. Ọlọ́run ló mọ iye ọdún. Ṣé nǹkan tá a máa dúró tì ní? Politicians dẹ̀ ń kó lọ sílùú òkèèrè. Wọ́n lọ ń ra ilé síbẹ̀. Ẹ rí pé ilé yẹn lóòótọ́ bí ìṣọ́ pé yẹn wà nínú ẹ̀. Because ilé yẹn tẹ́ bá wò dáadáa kò sí iná ń bẹ̀. In a working country tí iná wà káàkiri, ṣe bẹ́ẹ̀ rí aláwọn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́, ṣé iná wà ń bẹ̀ àbí iná ò sínú àwọn yẹn? Why tí ò sínú nínú àwọn buildings yẹn? Definitely nǹkan tí màá yẹn sọ might be true. Wípé wọ́n kàn rà síbẹ̀ kọ́ àbádọ́nà síbẹ̀ ni, kò sẹ́ni tó ń gbé bẹ̀. Ní ò ṣe síná nínú ẹ̀. And we are here sharing bread fún àwọn èèyàn wa. Bread pé wọ́n máa jẹ tán. Tó máa jẹ bread yẹn tán, kò sure fún wọn wípé bó bá sùn lálẹ́, agbésùnmọ̀mí ò ní wọlé kó wá fìbọn fọ́ orí wọn. Wọ́n ti sọ àwọn èèyàn wá di zombie. Wọ́n kàn máa lọ ní gọ̀ṣọ́, gọ̀ṣọ́, gọ̀ṣú, gọ̀ṣú, gọ̀ṣú. Nísìnyí tí Fúlàní tí Táwùsá bá gbá wọn ní etí, wọn ò ní lè sọ̀rọ̀ o. Tó máa dé station, Haúsá náà máa bá ń bẹ̀. Tó máa dẹ̀ bọ́ ọmọ Yorùbá ń bẹ̀ tó bá ti Haúsá mọ́lé, order from above, ó máa sílẹ̀. Kó dẹ̀ bó pa wọ́n, àwọn lọ ni. Jagun gbẹ̀jà láti jọ wò ń sìn. Kí la rí ta gbọ́n pa ẹ̀? Nothing. Wọn ò gbọ́n pa. Àwọn náà nílùú. Àwọn náà mọ nílùú. Is this what we are waiting for? Àbí ká ta mọ́ra, ká dìde. Ká máa ṣe máa gbára wa. Ìwọ sì ń jà fẹ́ sìn. Kò sí wàhálà. Bọ̀dá Ráfẹ́lì ò bá àfáàsù lè ṣe. Àfáàsù lè bá òṣà tọ́lá ṣe àbí? Problem tẹ́ni nìyẹn. Ojú everybody máa bó. Àwọn olórí yìí wọ́n gbọ́n pa. Ògún gbọ́. Wọ́n rán yín ṣẹ̀. Wọ́n ò mọ̀ pé ẹ̀ exist. Bí everybody kú tán ni. Kọ́ lè jogún Nàìjíríà. Wọ́n kú ti ta Nàìjíríà. Wọ́n ti gbowó ẹ̀ lọ́wọ́ àwọn gàǹbàrí. Wọ́n tó bó wà lẹ́yìn odi. Tó bá dìbò ló máa dé síjọ́. Mo ń bèrè lọ́wọ́ ẹni. Ilé wo ló máa dé sí? Ṣé wọ́n ti ní pa àwọn èèyàn tán kó tó délé? Àwọn tá à ń sọ̀rọ̀ yìí, ẹ wò pé àwọn nìkan tán ń ṣe jàre wọn nìkan tán ń rò. Is that what we are thinking? They play ló wa ojú ẹ̀ àbó Ògún gbọ́. Ojú ẹ̀ ṣe kí ni? Ojú ẹ̀ máa bó. Even àwọn ọlọ́pàá wọ́n sunkún. Pàtẹ́ni tó ṣiṣẹ́ síjọba tó bá sunkún sọ fún mi. Aládàáni kí ló máa ṣe? Ẹ gbọ́rọ̀ lẹ́nu ọlọ́pàá ẹ̀. Àánú ẹ̀ máa ṣe yín.
àdùn wọn gba bribe wọn gba rìbá ọlọ́pàá ń dojú tiwa àwọn ọlọ́pàá tó ń mú jọ̀wọ́ tó ń gbọ́ tó fẹ́ tó ń béèrè owó lọ́wọ́ òyìnbó tí wọ́n sack tìbẹ́ nìkan padà interview àwọn ọlọ́pàá yẹn táwọn ọlọ́pàá yẹn ní wọn ò fún àwọn ní salary even uniform àwọn làwọn rà fún ara àwọn. Ẹ wo sójà tó wà níbi tí wọ́n ti ń ṣe búrẹ́dì yẹn bí sójà yẹn ṣe rí kò yẹ pé sójà yẹn ò sanra àìsanra olóògbé kan ní òjò àìjẹun olóògbé kan ní òjò tó ajá kì í pé sójà yẹn kì í pé kò sanra àbí kò ẹ bó ṣe rí ẹ mú fídíò yìí kẹ gbé lọ sẹ́yìn kẹ tún wò kẹ o bí sójà yẹn ṣe rí mi lẹ́gbọ̀n àbọ̀dì ṣèmi yẹn kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára ẹ rí pé èèyàn ọmọ gbẹ ọ̀tọ̀ ìyà ń jẹ ọmọ ọ̀tọ̀ àwọn tó máa defend ìlú nìyẹn. Now listen to this man. I'm not happy. I served police for 35 years. Nothing is given to me. Nothing is given to me at all. Because the 35,000 they give me every month is not. It doesn't make me to live. I'm always dying. My family is scattered. My children did not complete the education. Nothing is given to me. I cannot buy food for my house. I cannot chop 3 square meals in my house. My children cannot chop 3 square meals in our house. I have no house. I have not built any house. Police don't do anything for me. I served as a mobile policeman for 28 years out of that 35 years. For 28 years, I visited the whole 36 states of Nigeria. Not this 36 states in Nigeria. No state I did not visit. No state I did not work. Transfer carry me to here, carry me to here, carry me to this state, carry me to this state. As a mobile police. Riot everywhere. The first Matasina riot, 1984. Ṣé gbọ́ gbogbo ló ti face the all 36 states ló ti lọ kọjú ogun kọjú riot kọjú gbá kọjú àwọ as a mobile police ó serve fún 28 years generally tó fi serve Nigeria 35 years 35 good years ọmọ tó bí 35 years kò ti bímọ nísìn 35 years mi kò ti fẹ́ máa di grandma ẹ bó ṣe rí wọ́n sọ 35 years 35,000 naira 35 years 35,000 èyí tó serve 35 years salary ẹ̀ pàápàá kò lè ra half bag of rice salary oṣù kan ẹ wá ní wọ́n ń gba rìbá even though I am not supporting bribery o I am not supporting corruption o but báwo ni wọn ò ṣe ní jalè 35 years èló lówó school fees ọmọ àbí ó ní allowance tán fáwọn ọlọ́pàá Nàìjíríà ni please tó bá pé allowance tán fáwọn ọlọ́pàá Nàìjíríà wẹ bá mi kọ sí comment section tó kọ́ àwọn allowance oríṣiríṣi wà tó máa ń fún àwọn ọlọ́pàá ní Nàìjíríà ẹ bá mi kọ sí comment section bóyá salary nìkan ọlọ́pàá yẹn dárúkọ kò dárúkọ àwọn allowance gẹ́gẹ́ bí àwọn lawmakers tí wọ́n gba bedroom allowance olórí burúkú allowance olóòṣì allowance olóṣù allowance tó wá gbá allowance oríṣiríṣi tó pé wọ́n ń gbà wardrobe allowance newspaper allowance coffee allowance wọ́n tún gba wọ́n ṣe títí wọ́n náà tún gba poverty allowance after tí wọ́n gba 29 million lóṣù 29 million naira ní every month after yẹn wọ́n tún wá ń gba allowance oríṣiríṣi débi pé wọ́n tún gba allowance pé poverty allowance táwọn bá tíṣẹ́ bá ṣí àwọn táwọn bá broke wọ́n ti gba allowance yẹn kalẹ̀ car allowance wọ́n gbà lẹ́yìn tí wọ́n ra car tuntun mọ́tò tuntun ni wọ́n lò àbí tòkunbọ̀ ni wọ́n lò ní wọ́n tún wá ń gba allowance ẹ̀ lẹ́yìn yẹn tó gba car maintenance wọ́n gbé pé wọ́n fẹ́ lọ sí òkè òkun lọ jayé wọ́n gba allowance yẹn ní entertainment allowance ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbà fún àwọn ọlọ́pàá are they giving those allowances to the police to the soldiers tí wọ́n ń ṣọ́ ìlú they will be sleepless for the citizen to sleep they face every riot every ogun everything just for àwọn tí wọ́n gba kíní kan allowance yìí kí wọ́n lè bá gbádùn
Is that the way they pay the professors? Before I go to the professors, ẹ̀yin police, torí tí yín wà lára yín o. Gbogbo tí ó ń bẹ lára rẹ̀, ó ń bẹ lára rẹ̀, tí ń bẹ lára yín. Àdọ̀dọ̀ ọ̀nà rẹ̀, tí yín ó wà lára yín. Now, is that the way they pay the professors that taught all these people to be senators, to be House of Rep, to be lawmakers? Is that what the professors are getting in Nigeria? Many teachers are now hawking pop-off. Buy pop-off. Làwọn teachers ń ṣe. Àwọn teachers got in the chin. Many are back to farm and chased away by the Fulani herdsmen. So what else do you want them to do? Many are retired, but kò sí owó fún wọn. Retirement benefits wọn ò rí gbà. Dípò tó máa rí retirement owó retirement wọn gangan, dípò tó máa rí yẹn gbà. And you want us to continue this way? Are you with me? My dear, let us join hands together. Ká lọ fún Yorùbá nation. Ká dìde fún orílẹ̀-èdè wa. Ká pawọ́pọ̀ láti gba ìlú wa. Ọmọlúàbí ni wá. Lọ sí gbogbo everywhere. America ní London ní anywhere. Lọ sí àwọn sector tí wọ́n ti ń ṣe dáadáa. Tó bá kó dúdú mẹ́wàá kalẹ̀ níbẹ̀. Ká ọmọ Yorùbá tó wà níbẹ̀. Tí a bá mú 4 out of 10 in the gbogbo West Africa ni mo sọ síbẹ̀ àwọn tí wọ́n wà lókè ní o tó jẹ́ West Africa o kọ́kọ́ Ethiopia kọ́kọ́ gbá kọ́kọ́ àwo kọ́kọ́ Ghana kọ́kọ́ wọn jọ nílùú òyìnbó mo fọwọ́ mi I beat my chest láti sọ fún ẹ wípé tó má kó gbọ́n wọn jọ nílùú òyìnbó tó má jẹ́ 10 tí Yorùbá tó bá wà ń bẹ̀ tí ò bá tó 3 tàbí 4 tó yẹ pé 6 tàbí 7 tó kù ní gbogbo òdu tó pọ̀ máa dùn mọ́ra wọn lọ́wọ́. The man who bought the airport tó máa ń pè bẹ́ẹ̀ Mr. Ogunlesi ọmọ Yorùbá ni tó ń ra airport káàkiri gbogbo àwọn big airport mo ti ṣe lórí show mi rí àbá Ogunlesi ọmọ Yorùbá ni ẹni tó ṣe surgery fún ọ̀lẹ̀ tó yí pé táláboyún bá lóyún ọ̀lẹ̀ pé kò tí ì di ọmọ tó ṣe surgery fún ọmọ Yorùbá ni ẹni tó design Nigerian flag bàbá Akínkúnmi ọmọ àbẹ Akin something lórúkọ mi Akínkúnmi I don't think I'm right with that Akínkúnmi ọmọ Yorùbá ni wọ́n Mr. Taiwo let me call him Taiwo ọmọ Yorùbá ni wọ́n bàbá yẹn ló build the flag Nigeria tó design ẹ̀ tí wọ́n ń lò láti 1960 di èní bàbá yẹn kú bàbá yẹn gan fẹ́ máa tẹ ẹnu Nàìjíríà làwọn máa sín bàbá tó yẹ kí wọ́n lọ gbé sílẹ̀ kó lọ sùn jẹ́jẹ́ wọn ò jẹ́ káwọn fámìlì ẹ̀ ti bọ̀lẹ̀ wọ́n làwọn máa sín bàbá yẹn lo ọdún kan ní mọ́ṣúárì bàtàwọn tó ní mọ́ṣúárì ń sin àwọn fámìlì ẹ̀ lówó ni wọ́n lọ gbé ni wọ́n lọ ti bọ̀lẹ̀. Did you hear anything about it again? Nothing. Fúnra wọn padà lọ sin bàbá wọn wá sin ẹni tó build flag Nàìjíríà bẹ́ẹ̀ ni pé wọ́n sin kódà òkú ọmọdé gan wọn gbọdọ̀ síbẹ̀ ẹni tó build American flag kó wá kú lẹ́nì America ló máa sin. Serve Nigeria and come back in shame. Nnamdi Kanu ló sọ máa sí Nnamdi Kanu òun ló sọ ṣọlá àwọn tó wà bẹ́ẹ̀ yẹn they are for their self and their self only. Either you like it or you don't like it. Either you believe it or you don't believe it. I am here to tell you. They are there for their self and their self only. Tó bá ti kàn wọ́n tó bá kàn family wọn ni. Because they don't believe Nigeria will work. That is why their children school abroad. Yes.
because they don't believe Nigeria will work. That is why they invite British school. On babies on boa 42 million naira ni wọ́n san fún ọmọ primary school. 42 million naira ni wọ́n san fún ọmọ primary school. They know. They put there's heaven on earth. Don't deceive yourself. Àwọn kan tí wọ́n wait for kó wà ní heaven. No, ló wà ní earth, ló wà dáhùn bí kankan ní earth yìí. Nítorí pé wo ò níná. Wọ́n sọ pé tó bá dá àdìjọ́ náà báyìí, tó bá dọ̀run, gbogbo ẹ̀ wá ṣe yín kété ní. There are some places you will go in Nigeria. Wàá rò bóyá tí wọ́n preach fún ẹ yẹn, wàá rò bí o ti débẹ̀ ni. Tó láàárọ̀ lọ́sàn-án lálẹ́, iná ni. Yes. Ó ní quarters kan táwọn ń gbé. Àwọn olówó yẹn. Tó pé ringindin ni wọ́n máa ṣe. Ó ní quarters tí wọ́n ń gbé. Tó pé flowers ni. Wọ́n ní wàá máa ródòdó oríṣiríṣi lọ́run. Wàá rà àwọn flowers oríṣiríṣi níbẹ̀. Heaven ó wà ní earth. Àjẹbọ́run ó ti rí. Ilé ayé la ó ti mọ̀ ó. Bọ́run ṣe máa rí. Ilé ayé la ti máa mọ̀. Má yẹ kẹ́ni kankan parọ́ fún ẹ. Bóyá ọ̀run wà, bóyá ọ̀run ò sí. Ẹ jẹ́ á pawọ́pọ̀ ká gba ilẹ̀ wa. Tá bá gba ilẹ̀ wa, ká kọ́kọ́ tún ilẹ̀ wa ṣe ná. Ká rí ìgbáyé gbádùn ìrọ̀rùn. Kọ́mọ lè lọ sí school. Nigerians politicians wọ́n jẹ́ kí Nigerians dàbí ẹni pé wọ́n dull. Nigerians are not dull. Nigerians ní ọpọlọ. Ṣùgbọ́n wọ́n bá àwọn alágbàkò olórí pàdé. Àgbákò ṣe ń ṣe Nigerians. Ó dàbí ẹni pé Nigerians ò ní làákàyè. Làákàyè wà fún Nigerians. Kò sí hospital. Kò sí security. That is the worst. Tí a country. The worst nìyẹn. How do you expect? Wọ́n believe pé wà láyé ní refinery ò ṣe lè ṣiṣẹ́. You expect the refinery to work. They play lower. Refinery yẹn ò lè ṣiṣẹ́. Because many are making Nigeria. They are milking Nigeria from there. Pot of soup tí wọ́n nìyẹn. So how do you expect them láti jẹ́ kí Nigeria ṣiṣẹ́ kí wọ́n lè bára ìgbáyé ìrọ̀rùn ṣe? Wọ́n dẹ̀ pọ̀. Wọ́n wà ní àwọn Yorùbá náà ṣùgbọ́n òkè ọya ló pọ̀ sí. Tá bá dá dúró. Tá gba orílẹ̀-èdè wa padà lọ́wọ́ àwọn wèrè yìí. Àmọ́ bẹ́ẹ̀mi àti ẹ ṣe máa control wa. Àgùntàn àwọn ọmọ Yorùbá wọ́n bá járìn náà ń jẹ̀gbẹ́. I am not here to support them. Ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ kọ́ níkà tó ṣèkà ìkà ló ń fún ara ẹ̀. Àwọn náà ò ní ìkà nínú tẹ́lẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá a járìn àwọn tó kí ọya àwọn náà tí wọ́n ń jẹ ìgbẹ́ táwọn gan wá ń jẹ ó fẹ́ẹ̀ jù tàwọn ajá tí wọ́n ń bá rìn lọ. Tá bá dúró lórí ilẹ̀ wa. Number one problem. Ẹ máa sọ pé problem oríṣiríṣi Nàìjíríà ní Yorùbá ní. Number one problem tí mi mọ̀ pé a ní ni pé àwọn gàǹbàrí tí wọ́n wọlé pààyàn. Many of us la lè dáko. Many people. Ṣẹ́yìn ò lè dáko. Ẹ wà lẹ́yìn odi. Ṣé ẹ lè tulẹ̀? Kẹ́pa àwọn èèyàn kó yá. Ẹ̀yin alágbàro ìbáwọn Fúlàní alágbàro náà ń ṣe. Ẹ lè bá pa àwọn alágbàro náà ń ṣe nílẹ̀ wáyé tẹ́lẹ̀ kó tó wá dọkọ mọ́ wa lọ́wọ́. Ṣé ẹ lè gba àwọn alágbàro? Ẹ lè gba rọ́bọ̀tì ti wà, tractor ti wà tó máa ṣiṣẹ́. Tẹ́bàrí alágbàro tó bá dáwọ̀ ṣe alágbàro mọ́. Whereas àwọn ọmọ wa gan lè ṣiṣẹ́. Kì í ṣọ̀lẹ. Aláàmọ̀ tó ń sán ogun tí wọ́n lè ṣiṣẹ́. Ṣùgbọ́n àwọn wèrè ẹ̀gbọ́n máa jẹ́ kó work. They play lèmi àti yín wà o. Yorùbáwùyí lórúkọ tèmi o. Yorùbáwùyí ni mò ń jẹ́. If you are seeing me for the first time. Tó bá ti gbọ́. I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọ̀nlẹ̀ Yorùbá. Ọmọ jọmọlọ. Yorùlóyè tí ò pé méjì. Abẹ́ní ọmọ òṣèré pààrọ̀. Ní tó máa pààrọ̀ tiwa. Adéwájú federal government o. Tó máa sáyẹn ni. Ó máa déwájú Elédùmarè. Àwọn ò ní fi eré pé bí. A ní fi bí péré. Ń tẹ́ bá rí pa aṣọ. Tí ẹ ṣàfikún ẹ̀. Ìtẹ́ bá rí pé kò lọ. Ẹ má yọ kú òkú ńbẹ̀. Ẹ bá wa kọ sí comment section. Màá ka comment yín. Bí bẹ́ẹ̀ kí n ti adjust, màá adjust. Tẹ́ kí n ti amend, màá amend ẹ̀.
torí ẹnìkan ò jẹ́ láníhun tán o láníhun tán kan ò níwò ẹ̀sìn. Yorùbáwùyí ni mò ń jẹ́. If you have not followed me on my pages, my TikTok, my YouTube, my Facebook, my YouTube náà ní òkè kẹ́ follow me. Tẹ́ bá yẹ ti tẹ thumb up lórí show yìí ẹ make sure pé sáré tẹ thumb up yín kíákíá tẹ́ bá like show tí mo ṣe yìí ni o, which I believe pé like. See you on my next show. I love you. Ẹ ṣé gan. Bye bye. Ó dàbọ̀.